wá gbọ́ ẹ̀sìn ọ̀rọ̀ bọ́ síbí kó wá gbọ́ ọ̀rọ̀ tí kún gbọ́ tí etí ẹ̀ fi di. Bẹ́ẹ̀ ni àtọ̀tún àtòsí yín ni mo pè. Kì í ṣeré o, kò dẹ̀ bá eré wá. Bẹ́ẹ̀ ni ẹ tún rí i pé mo tún padà wá lẹ́ẹ̀kan sí i. Èmi ọmọ yín náà ni Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Ẹ bá mi share ọ̀rọ̀ yìí débi tó bá yẹ kó dé. Ẹ bá mi share ọ̀rọ̀ yìí débi tó bá yẹ kó kàn. Ẹ bá mi share kó lọ bá wọn torí pàṣán leléyìí fún mo ti jáde fún ẹ nírọ̀lẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ mo á rí short video tó o ṣe òun mo screenshot yìí tó attach ọmọ bọ̀tá sí. Àwọn nǹkan kéèké kan màá mú jáde fún ẹ Awíkoko ní alẹ́ yìí. Àwọn nǹkan tí màá mú jáde fún ẹ àti ọmọ bọ̀tá gbogbo ẹ̀ ni màá yànnàná díẹ̀díẹ̀ fún yín. Àbí òye yín gbọ́. Mo kẹ́yìn bàbá mi nílé lóko kí ẹ máa bá mi ká lọ kí ẹ dẹ̀ rí pé ẹ bá mi share ètò yìí débi tó bá yẹ kó dé. Awíkoko èmi sọ fún ẹ pé òun ju òkò sórùlé, òun wá èèyàn kúnra, òun àtàṣì àwọn èèyàn mọ́ra, àwọn tó tún máa àtàṣì gan tó fẹ́ fi kúnra rẹ gan. Ẹlẹ́sẹ̀ kan alápá kan ni wọ́n dúró dáadáa torí ọmọ ọsàn ni ẹ tó ń kó pópó báyìí ẹ̀ mo ti sọ fún ẹ lẹ́ẹ̀kan. Ó tún ti wá mú ẹni tí máa tún kó gbóngbóbò lórí ó tún mú dání. Àbí àwọn kankan kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ máa jẹ́ kí ẹ mọ̀ lálẹ́ yìí nípa ọmọ bọ̀tá. Ọmọ bọ̀tá Awíkoko kọ́kọ́ dé nǹkan tó gbé wá fáwa tó fẹ́ fi ba olóyè Sunday Ìgbòho ṣàjẹ́ láwọn fídíò tó sẹ́ndì sẹ́mi personally tó wà lọ́wọ́ tèmi. Mo kí bàbá mi Òbíkóyè, mo kí yín Káyọ̀dé. Fídíò tó fẹ́ fi ba olóyè Sunday Ìgbòho jẹ́ mo mọ̀ pé torí ọ̀rọ̀ yìí ó ti pa Awíkoko. Àwọn nǹkan tí wọ́n ń wò gbogbo ìgbà tí wọ́n lọ ń bólóyè tó jẹ́ pé àwọn nǹkan àṣìṣe tí ò sí ẹ̀sìn tó jẹ́ pé rọ́ ni tó ní kábílẹ̀ kọ̀yìn sí Sunday ọmọ Adéyẹmọ tó lọ mú àwọn fídíò kan wá tó lọ mú àwọn àbí screenshot kan wá tó lọ edit fídíò wá gbogbo ẹ̀ náà wà lọ́wọ́ wa ó ti lọ mú bá Awíkoko. Mo kí arọmọsẹ́ mo kí yín ẹ kú ọjọ́ méjì mẹ́ta Mr. Shitu mo kí yín. Àwọn nǹkan yìí tí o gbé wá tí o gbé lọ f'Awíkoko láti fi dojú ìjà kọ sí Sunday Igboho lòun fi ń sọ̀rọ̀ lénìí ní short video nírọ̀lẹ́ yìí pé òun máa kan olóyè Sunday Igboho ní kò lórí láì mọ̀ pé bàbá ńlá kú rẹ̀ ló fẹ́ kàn ní kò lórí. Awíkoko àní mò ń sọ fún ẹ mò ń retí ẹ jáde tó bá fẹ́ jáde. Awíkoko ọ̀rọ̀ ẹ ń bẹ lẹ́bìbà tá a sọ fún ọ torí mi ń kọ ẹlẹ́kọ̀ọ́ kan tó ò tí ì kọ́ rí nínú ayé. Ọ̀rọ̀ tí wọn kì í bájà wá bọ̀ á jẹ́ kó o mọ̀ wípé ìrírí ayé bó ṣe rí leléyìí. Àwa sọ fún ẹ pé òun fi èèyàn sọ̀kò sólóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà ìwọ tó o mọ̀ tó ń ṣe ẹ́ tí àgbẹ̀gùn ò mọbi tó yẹ kó tò sí. Ó fẹ́ soge ó mọrú oge tó ṣe. Ó fẹ́ sakọ ó mọrú akọ tó ṣe.
tó bá ya òkònú ayíràdà ni tó mọ tó ń ṣe ni kì í ṣe irú ẹ̀ ló máa lò jáde fún olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho àbí tó máa sòkò ọ̀rọ̀ sí tó wá rí pé mo rí pé bí mo ṣe ń ṣe bẹ́ẹ̀ náà ló ń bọ́ bí mo ṣe sọ fún ẹ̀hún ló ń ṣagídí. Mo kí ìyá mi báàrí mo kí yín torí wípé àwọn ọ̀rọ̀ tí mo sọ fún ẹ tí mo fẹ́ kó o mọ̀ ìyá Awíkoko o ti wá lọ mú ọmọ bọ̀ tá o ti fẹ́ mú mọ́ra ìwà sọ fún ẹ wípé irú wo ń borùn lẹ́yìn méjèèjì tí ò sí yàtọ̀ àbí torí pé ó ti rí opportunity kan àbí méjì táfẹ́fẹ́ ti gbé kú omi tó wà ó wá ẹ̀kẹ́ ṣe irú ẹ̀ ọmọ bọ̀tá Awíkoko ló fi pàṣán nù ẹ̀ lálẹ́ yìí torí wípé oore tó lè Sunday Igboho ṣe fún ẹ nígbésí ayé ẹ kò tó lọ́tọ̀ nínú Yorùbá nation kò sẹ́ni tó mú ẹ rí tí ẹ bá ṣe pé ọlá Yorùbá nation àti Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho gbogbo géèmù tó gbá gbogbo ẹ̀ la mọ̀ ọmọ bọ̀tá oríṣiríṣi tó ṣe gbogbo ẹ̀ la rí gbogbo ẹ̀ la mọ̀ ọmọ bọ̀tá àwọn èèyàn lọ síbì kan ká máa dodge ká máa sọ pé à ń ṣe irọ́ o gbogbo tó ṣe tó fi gbowó lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀tọ̀ ni kí wọ́n bùn ẹ lówó ọ̀tọ̀ ni kó fi rọ́ gbowó ní àgẹ́sì pé lágbájá kan fún ẹ lówó bùn ẹ lówó bọ̀ fi rọ́ gbowó àti bọ̀ tẹ́ ń bọ̀ mo fẹ́ kó lọ mọ̀ oríṣiríṣi ń bẹ àwọn àṣírí kan ń bẹ nígbà tẹ́ lọ sí ìlú tẹ́ lọ́jọ́ kan pẹ̀lú àwọn skọ́ọ̀dù kan àbí tẹ́ fi dé bọ́dà àbòmọ̀ so rántí mi ní sọ síta dáadáa bọ̀ òwe nì pẹ̀lú àwọn nǹkan kan bàbá ní kẹ́ ẹ ṣe báyìí nígbà náà lọ́hùn mo fẹ́ rán ẹ létí pé kó o lọ mọ̀ pé bàbá ní tó bá dá nǹkan yẹn padà àwọn á ṣe owó sí yín ọmọ bọ̀tá Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá so mọ̀ pé ẹ̀ ń bá wọn negotiate 2 million nígbà náà lọ́hùn ẹ̀rí wà ńlẹ̀ o ẹ̀rí wà ńlẹ̀ nígbà náà pẹ̀lú àwọn tẹ́jọ wà tí ẹ ṣe fídíò kọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ní bọ́dà àṣírí wà ńlẹ̀ ẹ̀bọ̀ máa máa yàn nítorí mi ní tú síta tán tó jẹ́ pé gbogbo bẹ́ẹ̀ ṣe lọ gbogbo bó ṣe rìn má ṣe fídíò eléyìí tó ṣe tó fi gbé jáde torí pé àwọn tó ṣiṣẹ́ àwọn tó jẹ́ babaláku ẹni tí wọ́n lídìí kan náà má jẹ́ ká ti gbẹ síta olóyè Sunday Igboho padà fún ẹ lówó àwọn ẹni tó pèpè abẹ́ ẹ̀ ni àwọn èèyàn sọ pé Yorùbá nation làwọn dì mú kò nídìí kí Sunday Igboho ọmọ Adéyẹmọ kó ṣe wàhálà yẹn kó dáwó padà ó mà dáwó yẹn padà fọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ọmọ bọ̀tá ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni dalẹ̀ á balẹ̀ lọ ó torí n tó fẹ́ jẹ ó ba n tó fẹ́ jẹ́jẹ́ ó gbàgbé pé ilé làbọ̀ sinmi oko ni torí pé kò yí ẹ dáadáa tó bá yí ẹ ni wàá mọ̀ pé nǹkan kan ló ń gbénú ayé torí pé a pariwo fún ẹ ń gbogbo ìgbà ọ̀nà tó ń gbà gbogbo ẹ̀ ló lẹ́san ìwọ Awíkoko ó wá mú olè àbú àtàbú wá ń sọ̀rọ̀ ẹ papọ̀ olè àtolè wọ́n jọ ń bára wọn ṣeré lórí pápá ẹlẹ́fẹ́ gbà sí rí gbogbo torí òwe ni àwa gbọ́ Yorùbá jù ẹ lọ mo sọ fún ẹ wípé tó bá ṣẹ́jú amọ̀túmọ̀ ojú tó bá sọ̀rọ̀ amọ̀túmọ̀ ọ̀rọ̀ tó bá yín mú amọ̀túmọ̀ ọmú yífù tó bá fara mí amọ̀túmọ̀ rẹ̀ ọmọ bọ̀tá tó gbé wá tó fi ṣe kíní sórí kíní ẹ ó yé wa dáadáa
ó yé wa dáadáa torí ọmọ bọ̀tá ti fẹ́ gbà ó fẹ́ káwà gan kọ́ìn sọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. bẹ́ẹ̀ ni gbogbo yín arípérí sí onítìrí nìyí. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì gan wà tó jẹ́ pé àṣì ẹ̀spẹ́ẹ̀tì tó yẹ pé wọ́n wà nìbàdàn tó yẹ pé àwọn èèyàn gan géèmù náà fi ń gbá tó jẹ́ wípé a mọ àwọn tí wọ́n ṣe fún wọn. gbogbo méjì tí wọ́n ṣe léèní lóòndó gbogbo ẹ̀ la rí. ẹ wá ń pàṣàmọ̀ ẹ bọ́ ní ti rí ẹ wá ń dọ́gbọ́n arúgbó ẹ̀ lẹ́yìn mo mọ ẹni tí mo sọ mọ̀ mí àmọ́ra wa dáadáa mo sun lé ẹ̀ dáadáa. ẹ gbọ́ ọ̀gbẹ́ni ó jura wọn lọ táwọn náà mọ̀ nínú ayé. wọn láwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ mídíà ìgbà táwa bẹ̀rẹ̀ yẹn nígbà tí wọ́n ló bẹ̀rẹ̀ àwa máa dá kọ́skọ́ọ̀dù tẹ́jọ bẹ̀rẹ̀ ìgbà yẹn gangan wọ́n á sọ fẹ́ páwa ti wà. wọ́n wà lọ́yọ̀ọ́ ńgbà yẹn tó jẹ́ kínní má jẹ́ kí n dárúkọ. bọ́ Awíkókó lọ jòkó ara ẹ jẹ́ torí pé mo rí i pé òun tọ́ ó ní n tó fẹ́ wí ìbádá kó sọ agbẹjẹmọ́wọ́ kó o máa wò kó o fira ẹ lẹ̀ kó o jẹ́ kí gbogbo tó wà nílẹ̀ kó rùn kó lọ ibi tó ti gbàgbé torí tó bá ń jù wá bẹ́ẹ̀ ni gbèyàn máa dẹ́ lóhùn. bẹ́ẹ̀ ni bàbá mi àwọn ọmọọṣẹ́ ìgbàgbé ló ṣe wọ́n ṣe rí gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọmọ àlè ni nítorí pé Awíkókó tó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn mo rí ẹ rí i pé n tèmi bá rí pọ́ìntì lèmi máa ń mú jáde kò kàn mí torí n tó sọ sólóyè lọ́sàn-án ẹ gbọ́ mi yé òun lèmi fi sọ̀rọ̀ sí ẹ lọ́sàn-án yìí kí tó tún wá jáde ní short video tó ṣe yìí ìwọ ń sọ fólóyè tí mo fi jáde fún ẹ wípé tí wọ́n bá sọ̀rọ̀ tó bá fi lè wàá ṣe rẹ́kọ̀dù wàá kéwì lé wọn lórí wàá ṣe rẹ́kọ̀dù fún wọn ó wàá ní dúró sórí orí kìíní ó dorí ẹlẹ́ẹ̀kẹwàá kó tó dúró. Mr. Badmus mú kí yín. Awíkókó ó mọyì èèyàn tó gba millions of naira lọ́wọ́ ẹ studio tó o nílé ní ó mọ̀ pé gbogbo rìsíìtì ẹ wà lọ́wọ́ àwa yìí studio tó o ní ó kọ́kọ́ gba bàbá kan ó kọ́kọ́ fún ẹ 3 million ó tún padà tó fún ẹ náà millions of naira sí ẹ̀yìn ìgbà yẹn bàbá ara èmi náà tún wà máa kọ́ náà wà mú wọ́n dẹ̀ tó ẹ jẹ́ kí n máa mú bọ̀ bẹ́ẹ̀ máa yẹn náà fún ẹ ní bóyá wọn náà kọ́kọ́ fún ẹ ní 9 million bẹ́ẹ̀ náà ni kó tó di pé owó yẹn di 15 million lórí pé o fẹ́ kọ́ studio ọ̀tọ̀ tún lẹ́lòmíì yẹn o ọ̀tọ̀ ní máa tó ra mọ́tò fún ẹ àkọ́kọ́ ìkejì ìkẹta lépo tà á kó tó lélẹ̀ tó ń lò lọ́wọ́ ìgbà táwọn bàbá yẹn pì ẹ́ pé ibi tó ń ra wọlé ẹ̀ máa ra wọlé torí ẹni táwọn ṣe gbogbo nǹkan táwọn ṣe torí Májàsọ́lá Ìgbòho Òòṣà ni. wọ́n nítorí Yorùbá nation ni ìwọ ti wá gbàgbé àṣìírí ti wá gbàgbé ńgbà tó wà nínú ẹ̀wọ̀n tí gbogbo ọmọ Yorùbá dìde fún ẹ. Alhaji Akíọlá Iréwọlé mo kí yín. torí gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí Awíkókó ó gọ̀ ló lórí torí mo rántí ìbẹ̀rẹ̀ toró bá wa sínú struggle gbà yẹn Kóìkí tó pariwo ẹ̀ síta nígbà tí wọ́n gbé ẹ sẹ́wọ̀n tẹ̀láwà kankan ọmọ Yorùbá dìde pọ́mọ Yorùbá ń gbá sílé wọ́n gbá sẹ́wọ̀n wọ́n máa mú ẹ jáde tán olóyè ọmọ Adéyẹmọ òun ni ò máa jẹ́ kó di ẹ̀kú borí mọ́ òun ló sọ ẹ́ di pé má wulẹ̀ gbójú ẹ̀ pa ara mọ́ fáráyé torí pé ó ti dẹni òkìkí ó ti dẹni aráyé ń wà ìwọ ti wá gbàgbé pé ẹni tó sọ fún ẹ náà ló wá fẹ́ forí gbárí ó ti wá ń dẹni ayé ń sá fún báyìí. Awíkókó
ó yọ̀dẹ̀ ó wá ríyàn mú ó mú ọmọ bọ̀tá olórí àwọn gbéwiri òwú ìyá gbọ̀n lọmọ ọ̀ràn ẹ̀yìn yìí àwọn ò tí bẹ̀rẹ̀ níbi tó yẹ ká ti mú ni torí ọ̀rọ̀ tó sọ olófẹ́ máa ra olóyè Sunday Igboho níkò àbí bẹ́ẹ̀ kọ́ mo kí Mrs. Majid ọ̀rọ̀ tó sọ yẹn ju ẹnu ẹ lọ ó ju ẹnu babaláku bàbá rẹ lọ torí pé èpè tó ṣẹ́ òun ni mo fi ránṣẹ́ sí ẹ mo pè é ṣàkíyèsí mo fọ̀rọ̀ pè é ṣàkíyèsí ó ronú olólóyè ló fẹ́ máa bú olóyè ló fẹ́ fi gba star kó lè tún padà tún ní fọ́lówà padà ìyẹn ò ní kó tó wọn mo kàn máa ro àwọn bàbá mi ẹ̀yìn ìyá mi káàkiri gbogbo àgbáláyé ẹ nídìí àti wo program ẹ̀ mọ́ ìbádá gan kẹ ẹ̀ ń fọ́lù ẹ̀ ju pé bóyá ẹ máa wá di pé ẹ̀ ń wo program ẹ̀ sí Mr. Badmus ìtumọ̀ bí kí nìyẹn bẹ́ẹ̀ ni bàbá mi Táíwò Awíkoko ó ti divide Yorùbá nation aláwọn yìí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn onítìrọ̀ ni bẹ́ẹ̀ ni bàbá mi ṣe rí ọ̀rọ̀ yìí Awíkoko ò fẹ́ jáwọ́ ó lóun fẹ́ tẹ̀síwájú ó lóun fẹ́ ṣeré fracas àwọn òwá kí n ṣe fracas torí pé làákàì tiwa ó ju titi ẹ̀ lọ ọpọlọ tiwa ó jù lọ torí pé ọpọlọ tó ní bí ọpọlọ jìbìtì bí ọpọlọ áyán nǹkan tó gbádùn jù nígbèsí ayé ẹ láti méèkì owó títí ẹnu Awíkoko màá tún kìlọ̀ fún ẹni màá kìlọ̀ fún ẹ dáadáa bàbá mi Badmus tí ẹ bá wo program ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣe gbogbo àwọn bó ṣe gbà kankan àwa ò sí ẹ̀fẹ́ gbé jáde tẹ́lẹ̀ so ọ̀rọ̀ tí mò ń sọ lọ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kí ó ṣọ́ra kó sọwọ́ agbẹjẹmọ́wọ́ àìṣe bẹ́ẹ̀ Awíkoko ó ti ń wọ aṣọ ẹ̀tẹ́ ó dẹ̀ ti ń tẹ́bọ̀ ó ti ń di tẹ́ńtẹ́bọ̀ aṣọ yìí ẹ ti fẹ́ máa fàya ìbádá kó farabalẹ̀ kó o mọ tó ń ṣe torí wípé àwa ò sínú àwọn tó jẹ́ pé a máa bẹ́ẹ̀ gba ọ̀rọ̀ bí ẹni gbàgbọ́ ọtí mi ò wá láti wá dìpẹ́ndì bóyá ọmọ Adéyẹmọ bọ̀ ó ti ń gọ́ ọ̀rọ̀ sọ látara ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá mi Gíwá bàbá wèrè ní ó sọ òkò sórùlé sí Sunday Igboho àwọn ọ̀rọ̀ burúkú tí ò yẹ kó máa tẹnu ẹ̀ jáde pẹ̀lú tó lóye ṣe fún pẹ̀lú gbìyànjú òun ti gbàgbé ni àkọ́kọ́ tó ṣe fún Kóìkì ǹjẹ́ o rántí lórí ìlara nítorí pé sí Sunday ọmọ Adéyẹmọ ó àpọ́ǹtì Ọláyọmí Kóìkì
wípé ìwọ ni spokesman mi, ìwọ lágbẹnusọ mi, ó mọ oríṣiríṣi ìlara, oríṣiríṣi ọ̀nà tó gbà láti fẹ́ wá ìṣubú Ọláyọmí Kóìkí. Torí mo rí pé in tó ń dáwọ́lé yìí ó ń kọjá ààyè. Ọ̀rọ̀ tó sọ ní short video ẹ̀ yìí, ó sọ ó ló máa fún Sunday Igboho ní kó lórí. Ó ju ẹnu ẹ lọ, ó ju ẹnu ẹ lọ gan. Àwọn nǹkan tó wà lọ́wọ́ tiwa lẹ́fídẹ́ǹsì àwọn nǹkan ẹ ó pọ̀, ó pọ̀. Àìmọye owó olówó tó gbà, ó wá ń wẹ́ni kúnra. Ó kọ́kọ́ gbé omíyalé, ó fẹ́ gbé mọ́ra. Ó wò pé má mú mi kọsẹ̀ lọ́dọ̀ olúwa mi. Wà á rí pé látijọ́ yìí mi ò sọ̀rọ̀. Irọ́ o, kò rí bẹ́ẹ̀ o, ó yọ rẹ̀ kúrò. Torí ẹ̀ mú fi ń sọ fọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn mi, ibi tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Bẹ́ẹ̀ ni bàbá mi Badmus, ó wá fẹ́ mú omíyalé, ó tún fi ń ta sígbò, ìyẹn dẹ̀ jáwọ́. Ó ní irọ́, òun ò mọ̀ ń pa ẹ̀. Ó yọ rẹ̀. Omíyalé ó ti mọ̀ pé òun ṣe mistake, ó dẹ̀ gbà. Torí ẹ̀ ni ò ṣe kí fèsì sọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ ẹ má bú mọ́, kò sẹ́ni tí ó lè ṣàṣìṣe. Kò sẹ́ni tí ó lè ṣàṣìṣe. Ọ̀rọ̀ omíyalé ni, kò sẹ́ni tí ó lè ṣàṣìṣe. Àmọ́ ìwọ tó ní àtàmọ̀ tó ṣiṣẹ́ fáwọn onítìrí, ó ṣiṣẹ́ fólóṣèlú, ó gbowó lọ́tún, ó gbowó níbí, ó gbowó lọ́tún, ó gbowó lósì. Ó dàárín àwọn ọmọ Yorùbá rú, ó dàárín àárín àwọn mídíàs rú. Ṣé ká máa tú ni? Gbogbo àwọn tó ti gbowó lọ́wọ́ ẹ̀, even tẹ́ni ọmọ ológo, gbogbo géèmù tó gbá fún, bẹ́ẹ̀ ni ó níye owó tó gbà lọ́wọ́ òun náà fún ara ẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ló wà. Àìmọye ọ̀pọ̀lọpọ̀. Ìwọ ó wá jáde òun sọ̀rọ̀. Ta ni ẹ́? Kí ló já mọ́? O máa ń bìlíìfù pé kò sírú ẹ. O máa ń bìlíìfù pé kò sẹ́ni tó tú ẹ. O máa ń bìlíìfù pé ìwọ nìkan ló mọ̀ ọ̀rọ̀ sọ. Irọ́ ni. Torí àwa máa jẹ́ kó o máa mọ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀. A máa jẹ́ kó o máa mọ̀ wípé Ọlọ́run dẹ̀ láyè kan, ó fi ọ̀rọ̀ rọ̀ ẹ́ lọ́rùn, ó tún wá fi ibi títí tiẹ̀ parí síhun, ó tún gbé fẹ́lòmíì. Débi wípé wàá máa ta sẹ́ni tí ò yẹ kó ta sí. Àwọn èsì ọ̀rọ̀ pọ̀ Awíkoko láti sọ fún ẹ kó lọ mọ̀ pé ó kéré sáwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ń sọ. Ọ̀gbẹ́ni, ó ti kọjá àyè ẹ láti máa sọ̀rọ̀ sí ọmọ Adéyẹmọ. Ìwọ kọ́kọ́ ń sọ pé o máa ṣe rẹ́kọ̀dù lórí ọmọ Adéyẹmọ, wàá bù láti part 1, part 2, part 3, part 4 dé 10 kó tó dúró. O tún wá jáde, o tún ní ẹni tó bá sọ̀rọ̀ kan wàá fèsì ẹ̀, wàá máa fún president wọn Ìgbòho, wàá máa fún ní kó lórí, wàá máa fún ní kó lórí. Ó ju ẹnu ẹ lọ. Ó ju ẹnu ẹ lọ. Torí mo wù ẹ́ sà. Gbogbo ohun tó fi èrú kó jọ kò lè pẹ́ mọ́ ẹ lọ́wọ́. Báwo ṣe ló ṣe rí náà? Ẹ wá nu Yorùbá Nation, ẹ wá sínú ibẹ̀, ẹ wá dàrú,
ẹ wá náwó níbẹ̀ ẹ tún wá kówó olówó ẹ pa àwọn èèyàn lẹ́kún. Gbogbo èrè tó jẹ lénìí ó sọ owó tó ná sínú struggle yìí. Amọ̀ra wa àwa tá sọ pé àárín kankan, àwa tá tún ná dúkìá sórí struggle tá ní kankan mọ́ lénìí. Gbogbo tá a kó jọ la ná sórí ẹ̀ àárín kankan mọ́ lénìí. Sí náà a tún dúró láti gbà yẹn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tá rògbò máa tè yá a tún lọ. Ẹ gbọ́ a tún lọ a dúró sórí struggle yẹn tì náà. Mo mọ millions of naira tó tara mi bọ́. Mo mọ iye wàhálà sweat pẹ̀lú tí mo ní tí mo fi ṣe nínú struggle. Kí wá nìwọ tó dé tó wá gba àmọ́ bọ́pọ̀lọpọ̀ yín ṣe rí ńgbà tẹ́ máa wọ̀ ọ́. Wọ́n sọ yín dọlọ́lá, wọ́n sọ yín dọlọ́rọ̀ tán. Gbogbo yín ẹ wá ń ruga sẹ́ni tó kọ́ yín ló ń jẹjẹ. Ẹ ruga sẹ́ni tó fi yín mọ̀nà tóun ò bá ṣe gbogbo ọ̀nà lẹ fi bọ olóyè Sunday Igboho jẹ́. Gbogbo pílánì tẹ ní. Ìgbà tọ́mọ bọ̀tá ń sẹ́ǹdì àwọn oríṣiríṣi nǹkan sí mi kí n lè kọ̀yìn sọ́mọ Adéyẹmọ mu nírọ́. Ẹ gbọ́ ni màá kọ́ ọ torí àwọn ò ní làákàyè débẹ̀. Wọ́n sọ débi pé láwọn onítìrí à ń kó gbogbo wọn Ìgbòho ti dà mí. Mo ní Ìgbòho dà mí. Èmi ò mọ̀ bóyá ó dà mí, wọ́n ló ti dà mí, ó ti dà gbogbo ọmọ Yorùbá náà. Ìwọ tó máa sọ pé ó búra pẹ̀lú ẹ. Ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí wọ́n sọ fún mi pé ó ti dà mí, ó ṣe gbá, ó ṣàwo. Mo ní Ìgbòho dà mí, ó dà bọ̀ ó má sọ fún wa pé ẹjọ́ múlẹ̀ ni. Mo ní bẹ́ẹ̀ ni, mo búra fún olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá lọ́dún náà lọ́hùn-ún. Mo ní bẹ́ẹ̀ ni níwájú wọn àjọ búra. Mo ní ọmọ Adéyẹmọ ẹ̀yin sọ pé ó dà mí, tó bá ṣe ẹ̀dà mí ṣé kémi náà tún dà ní. Ọ̀dàlẹ̀ ò gbúdọ̀ di méjì. Ibi táwọn èèyàn ò ní làákàyè sí nìyẹn. Tí lágbájá bá dà ẹ́ ìwọ sá ti má dà, torí tó bá ti tẹ́lẹ̀ ìwọ náà bá ti dà padà ọ̀dàlẹ̀ ti di méjì nìyẹn. Gbogbo yín lè jọ máa jẹ̀yà ọ̀dàlẹ̀ yẹn. Èmi dẹ̀ jẹ́ kó yé wọn kó tó bá dà mí ó máa kẹsàn-án rẹ̀. Bọ̀ tí ò bá dà mí a máa rí dáadáa lọ. Gbogbo ọ̀nà ni wọ́n wá láti rí i pé wọ́n fẹ́ kọ ẹ̀yìn mi àtọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Wọ́n mọ bí a ṣe ti mọra wa sí. Wọ́n mọ bí a ṣe ti gbọ́ra wa sí. Wọ́n mọ bí a ṣe súnmọ́ra wa sí. Gbogbo ọ̀nà náà wà. Oríṣiríṣi èèyàn náà rán. Wọ́n tún pe conference call láti rí i pé wọ́n kọ ẹ̀yìn àwọn tá a jọ wà gan pé ókè táwọn bá ti bá mi sọ̀rọ̀ gbogbo wọn á padà. Ń jẹ́ kó yé wọn pé ọ̀dàlẹ̀ ò gbúdọ̀ di méjì. Gbogbo tẹ́yìn sọ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ torí pé èmi ò tíì rí gbogbo tẹ́lẹ̀ fẹ́ ṣe. Ẹlẹ́fẹ́ fún mi lóyè, mo lé mi ò fẹ́ oyè yín, mi ò torí oyè bọ́ sí Yorùbá nation. Ẹ máa ṣe nǹkan fún mi, mo ní mi ò fẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dúró lóòtítọ́ òun lẹ ṣe máa rí wọn pé bóyá kò sí nǹkan kan lọ́wọ́ wọn. Bọ̀ àwọn tó fi rọ́ ṣe wọ́n máa kọ́rọ̀ jọ. Bọ̀ àwọn tí wàá gbàgbé pé gbogbo ohun téèyàn fi èrú kó jọ ó yìí ń bọ̀ wá jábọ́. Ẹ gbọ́ àìmọ̀ iye ọ̀pọ̀ èèyàn ní òye nínú ayé wípé gbogbo tó ti lọ lálá àwọn tó lọ sókè ó ti ń bọ̀ wálẹ̀ báyìí. Ẹ wò ó Awíkókó, èmi sọ tèmi fún ẹ. Màá tún pè ẹ́ ṣàkíyèsí ni pé
ohun tọ́wọ́ ò tó yìí tó fẹ́ fi gàngàn fà yìí ìbádá kó o ṣọ́ra kó má wá di pé ó máa padà bù ẹ́ lọ́wọ́ kó má di pé ó máa padà fẹ́ lásọya pẹ́rẹ́pẹ́rẹ́ kó má di pé gbóngbó ọ̀rọ̀ òkú ọ̀rọ̀ á padà wá bá ẹ torí ẹ̀ ni mo fi jẹ́ kó máa yí ẹ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà àrà ni ó ń kálukú ló fi ń sọ ọ̀rọ̀ títí ẹ̀ torí bí títí ẹ̀ pín sí òun ni tẹnìkan ti bẹ̀rẹ̀ tá a bá ní kájọ dúró kájọ bẹ̀rẹ̀ a kàn máa wò pé bóyá kìíní torí mo ní làákàyè jù ẹ́ lọ nínú mímọ̀ ó jura wọn lọ ọmọ àgbà ni mí tí mo súnmọ́ àgbà tí mo kẹ́kọ̀ọ́ àgbà torí pé ìsọ̀rọ̀ sí títí ẹ géèmù ló fi ń gbá nínú ayé tá a wà yìí àfi kéèyàn fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe torí pé gbogbo ẹni tó wà láyé tó ṣe gìràkìtà mi ní sọ ní lárúbáwá àbí kéwú ó yẹ kí n sọ ni mi gbọ́rọ̀ ẹ̀sìn wọ̀bẹ̀ gbogbo ẹni tó ní àfẹ́mi mo lè sọ̀rọ̀ jù anabi Muhammad gan sọ pé sallallahu alaihi ó ní alibalahu ma akalibili matik ó ní àdánwò ọmọ ènìyàn àti fi sì sórí kíni o orí ahọ́n rẹ̀ gbogbo wa náà ní sọ̀rọ̀sọ̀rọ̀ bó bá máa sorí burúkú níbi ẹnu náà ni bó bá dẹ̀ máa sorí ire ẹnu yìí náà ni ó gbọ́ ọ̀rọ̀ ni torí pé mo rí pé ó jura wọn lọ fún àbàdà àkíyèsí ni màá máa pè ẹ́ sí torí kó tó di pé gbóngbó tí mo fi sẹ́ńkù lé ilé mi gbóngbó ọ̀rọ̀ màá mú jáde àwa ní ilé ni a kì í sọ ọmọ lọlé lọ gbèsè wá ó gbọ́ tí wọ́n bá ń pariwo Ọ̀yọ́ Mèsì bá a ṣe jáfà já tó amèsì amọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ bò ká tó lè fọ èsì á dákẹ́ àfọwọ́lẹ́rán á gbéyẹ̀wò dáadáa kò sí irú tó fẹ́ gbé wá tí ò tí ì níwọ̀n rẹ̀ nílé kò sí irú tó fẹ́ fi wọ̀n tí ò sábò ẹ̀ nílé bó bá ṣe gbé wá ló ṣe gbà lódìdí Awikoko èmi sọ fún ẹ tẹ́lẹ̀ mú ló ti ń kọjá ìyá rẹ ó ti ń sì sọ látara àwọn nǹkan tí ò yẹ kó máa sọ ó bá rọra máa bá aṣíwájú blọgà ẹ lọ torí pé látìgbà tí wọ́n ti gbẹ eégún kúrò lẹ́nu rẹ lójú rẹ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò lè ṣe toró ti gbàgbé pé 419 náà ló gbé ẹdọ́gbà ẹ̀wọ̀n ó ní iye owó tó gbà lọ́wọ́ àwọn èèyàn ọmọ Yorùbá máa try fún ẹ ó wá di ẹni ìdọ̀tí débi pé òròbí tó bá ti lè sọ̀rọ̀ àfi kó fẹnu já wáyà ó lè sí ọ̀rọ̀ kankan lọ farabalẹ̀ tó ráwà sọ fún ẹ àtúnkọ ẹ bí báyìí náà ṣe ń lólé ayé torí ẹni tó bá ṣaburú fún ẹ lénìí ó ń bọ̀ wá ṣe dáadáa fún ẹ ìwọ́n ti tiẹ̀ nǹkan tó ń bá ẹ ṣe gangan tó ń bá ìgbésí ayé ẹ lò ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ ló wà níbẹ̀ torí pé kó bá lọ síbí wà lọ sọ́hùn tó bá lọ síbí wà lọ sọ́hùn ó yàtọ̀ sí pé o kàn dalẹ̀ kan wàá torí pé o jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ o wá rí voice note níbi tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ lọ bàbá mi tó béèrè ọ̀rọ̀ lẹ́ẹ̀kan
nítorí ọ̀rọ̀ tí voice note tó jáde táwọn kan sọ pé wọ́n ti dìpọ́ọ̀tù olóyè Sunday gbogbo bí wọ́n ṣe ń sọ nínú ilé àwọn onítìrí gbogbo ẹ̀ náà ni bó ṣe ń jáde kò sí tó lọ ńbẹ̀ tá a mọ̀. ó wá gbọ́ voice note yẹn pẹ̀lú àwọn ọkùnrin bí ẹlẹ́nu jàbàlà ajátọ́ lẹ́nu onígò ńlá lójú aláìnílàkàyà alámọ̀là tí ò padà rí kankan tà mọ́ tó di ẹni tó ń sun ojú ọ̀nà kiri. ìwọ wá sọ fólóyè wọ́n ti dìpọ́tù olóyè o láti Germany ìgbà wo ọ̀dẹ̀ ni ẹ́ aláìronú tí ó dẹ̀ yí ẹ dáadáa kò sí ní tó mà nínú ayé ó kàn ń ṣe bó ṣe wù ẹ́ ó dẹ̀ ń sì sọ òròbó òun rọ̀rọ̀ sọ. ìbá dáa kó o sọ wá gbéjẹ́mọ́wọ́ kó o fèsì ọ̀rọ̀ gbésí ayé rẹ ìbá dáa kó o fèsì àtijẹ àtimu rẹ wípé wàá máa ta sẹ́ni tí ò ta sí ẹ wàá máa bú ẹni tí ò yẹ kó o bú wàá ló fẹ́ fi cash form wàá ló fẹ́ fi make owó online. àwa sọ tiwa fún ẹ kó o lọ gbọ́ tó ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi in case àbí ẹ ní nǹkan méjì mẹ́ta àbí information láti bá wa sọ àbí ẹ fẹ́ polówó ọjà láti tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ọjà yín kó lè move ni kí ó lè ta wàràwàrà ni a mọ̀ nípa polówó tínú yín máa dùn tọkàn yín máa balẹ̀ bẹ́ẹ̀ ni ẹ lè pè wá nígbàkigbà tẹ́ bá pè wá ẹ pè wá sórí nọ́mbà wa 082 83 89 25 58 082 83 89 25 58 lẹ́ẹ̀kan sí 082 83 89 25 58 ẹ lè pè WhatsApp wa ẹ lè pè wá anywhere anytime tí ẹ bá fẹ́ pè wá àbí láti bá wa sọ̀rọ̀ mini méjì ni. gẹ́gẹ́ bí ètò tí mò ń sọ lọ Awíkókó tèmi á sọ fún ẹ ní pé lọ sowó agbéjẹmọ́wọ́ gbogbo àwọn tó wà ní diaspora gbogbo wọn ojú wọn ti là wọn á bẹ lọ́hùn fún wọn ní wákàtí tí mo fi ń bẹ lọ́hùn bá fún wọn pé Ọlọ́run o gbogbo ìgbà táyé bá ń jáyé tí gbà ń jẹ́ gbà gbogbo tí wọ́n ti lè ná dànù ni káàkiri ni Ọlọ́run bàbá mi dá ìlọ́po padà fún wọn gbogbo ẹni tó jẹ́ pé ó gbìyànjú látàárọ̀ dálẹ́ lórí pé kí orílẹ̀-èdè Yorùbá lè tò Ọlọ́run ọba ò dákun bá mi tún ṣàánú fún wọn ju bí wọ́n ti tún ṣàánú fún wọn lọ bá mi gbé wọn lékè lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run wọlá àsìkò yìí wọlá títóbi rẹ wọlá bó ṣe tó wọlá ayì rẹ Ọlọ́run dákun bá mi ṣàánú fẹ́ nìkọ̀ọ̀kan wọn ilẹ̀ ń ṣú lọ báyìí ó ń mọ́ lọ́dọ̀ àwọn ẹnìkan dákun èyí tó kù tá a fi mú ọjọ́ kejì má jẹ́ kán fọjọ́ lọ́jọ́ lọ má jẹ́ ká fọjọ́ lọ́jọ́ lọ. mo á fi àsìkò yìí tọrọ fún gbogbo yín pátápátá wípé ọwọ́ yín méjèèjì tẹ́ fi ń tọrọ àdúrà tẹ́ fi ń pawó ẹ ní fi gbọ́mọ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmàrè. gbogbo ìgbà táyé bá ń jáyé tí gbà ń jẹ́ gbà wọn ní bọ́ sọ ọ̀hún bàtà òfò sẹ́nu ọ̀nà yín ojú yín méjì tẹ́ fi ń wò mí kò ní fọ́ etí yín tẹ́ fi ń gbọ́ mi kò ní di Ọlọ́run ọba aláàánú kò ní fi yín sílẹ̀ nígbà kankan àánú Ọlọ́run a máa bá yín bẹ́ẹ̀ ni eléyìí tí mo wá fún lẹ́nìí mo á fi ṣe wọ́nì fún ni àdúrà tí mo ṣe fẹ́ nìkọ̀ọ̀kan a máa mọ yín pẹ̀lú àṣẹ Ọlọ́run èyí tó kù tọ́dún yìí á fi parí wọn mà ní gbé yín dìgbàdìgbà lọ sátán àbí hospital àbí ọgbà wèrè wọn ní gbé yín lọ síbẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run accident òjijì tó mẹ́mi lọ ni àbó ń sọ ẹni dáláàbò ara ni kò ní ṣẹlẹ̀ sídìílé yín kò ní ṣẹlẹ̀ sídìílé ẹnì kọ̀ọ̀kan wa àlàáfíà tó péye ìrọ̀rùn Ọlọ́run á ṣe fún ẹnì kọ̀ọ̀kan yín
gbogbo ẹni tó wá ń béèrè kan níwájú Ọlọ́run láti gba ìbẹ̀rẹ̀ ọdún yìí tó fi dé àsìkò yìí tó ń pe Ọlọ́run ní gbogbo ìgbà, bẹ́ẹ̀ ni tó pe Ọlọ́run bó ṣe yẹ kó pè, tó ń pè pé Ọlọ́run ń fẹ́ nǹkan báyìí, ìwọ̀nba tó kù tọ́dún yìí máa fi parí, Ọlọ́run dákun bá mi ṣe nǹkan náà fún ẹni tó ti ń béèrè tí ò tí ì rí, ẹni tó fẹ́ ṣe nǹkan tí ò tí ì rí ṣe, Ọlọ́run ìwọ̀nba tó kù tọ́dún yìí á fi parí, Ọlọ́run bá mi ṣe fún Ọlọ́run bíntín ló kù tọ́dún yìí á fi parí, dákun má jẹ́ kí wọ́n fi aṣọ funfun wé ẹni yẹn náà sínú kòtò, má jẹ́ kí wọ́n fi aṣọ burúkú wé, bá mi ṣe gbogbo yín lẹ́lẹ́mìí gígùn kẹ́ ẹ jẹ wọn ọmọ pẹ́pẹ́pẹ́, àwọn ọmọ yín ò ní fojú sunkún yín, ẹ̀yin ò ní fojú sunkún ọmọ, pẹ̀lú àṣẹ Ọlọ́run. Eléyìí tí mo wí lé ní àárí bí àṣẹ bẹ́ẹ̀, aburú kankan ò ní dé bá yín, kò ní dé bá mi, pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọ̀rọ̀ mi ò ní ju báyìí lọ, bóyá wá ní nǹkan méjì sí mẹ́ta tẹ́ fẹ́ bá wa sọ, gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan, ẹ lè pè wá nígbà gbogbo, ẹ pè wá anytime, bẹ́ẹ̀ ni tẹ́ bá pè wá á dá yín lóhùn, gẹ́gẹ́ bí mo sọ, mo ní kẹ́ pe nọ́mbà mi sórí 080 83 89 25 58 080 83 89 25 58 lẹ́ẹ̀kan sí 080 83 89 25 58. Mọ́jà Sọlá Ìgbòho sà, ẹ̀mí àgùn, bàbá Akíntóyè, ẹ̀mí àgùn pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmarè. Ẹ ṣé gan, mo kí gbogbo lé.